Àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo òun ni mo mú wá fún yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Funmilayo Adesewo. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn yìí. Ọmọ ológun Nàìjíríà kan gbẹ̀mí ara rẹ̀ nípa ìbọn yínyìn. Ọwọ́ àjọ NSCDC ti tẹ bàbá kan tí ó gbìyànjú láti ta ọmọ rẹ̀ ọkùnrin ẹni ọdún 6 ní 20 million naira. Iléeṣẹ́ ọlọ́pàá ti mú ọlọ́pàá kan látàrí pé ó ń gba owó lọ́wọ́ akẹ́kọ̀ọ́ fásitì kan ní ìpínlẹ̀ Ògùn. Àwọn agbésùnmọ̀mí kọlu ilé ìgbé àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ Katsina, wọ́n sì jó àwọn ọkọ̀ wọn níná. Àìbalẹ̀ àti ìpòrúurú ọkàn wà fún àwọn ènìyàn bí ìbúgbàmù ṣe ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. Ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò a máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọmọ ológun Nàìjíríà kan gbẹ̀mí ara rẹ̀ nípa ìbọn yínyìn. Ọmọ ológun kan tó ń ṣiṣẹ́ ní 35 Artillery Brigade Alama ní Abẹ́òkúta olú ìlú ìpínlẹ̀ Ògùn yìnbọn mọ́ ara rẹ̀ ní orí tí ó sì gbẹ́mìí mì lẹ́sẹ̀kẹsẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó jáde láti iléeṣẹ́ ọmọ ológun náà tí wọ́n ń pè ní Boyi Thank God. Ìròyìn tí ẹnìkan tí kò dárúkọ rẹ̀ fi léde ni pé ọmọ ológun náà ló gbẹ̀mí ara rẹ̀ nígbà tí ó wà lẹ́nu iṣẹ́ ní ọjọ́ Ajé. Èèyàn ọjọ́ tí wọ́n ń ṣe ìrántí àwọn ọmọ ológun tó sùn lójú ìjà. Ó fi kún pé ìwádìí ti ń lọ lọ́wọ́ láti lè mọ ìdí tí ó fi gbẹ̀mí ara rẹ̀. Ọwọ́ àjọ NSCDC ti tẹ bàbá kan tí ó gbìyànjú láti ta ọmọ rẹ̀ ọkùnrin ẹni ọdún 6 ní 20 million naira. Àjọ ara ẹni làbò ìlú Nigeria Security and Civil Defence Corps NSCDC ti mú afurasí kan Shinana Tali lórí ẹ̀sùn pé ó ń lo ọmọ lọ́nà tí kò tọ́ àti ìgbìyànjú láti ta ọmọ rẹ̀ ọmọ ọdún 6 ní 20 million naira ní ìlú Àbújá. Commandant fún NSCDC ti ìlú Àbújá Olúṣọlá Òdùmọ̀ṣù fìdí rẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn pé afurasí náà ni wọ́n níbi tó ti fẹ́ ta ọmọ náà nígbà tí ọkùnrin náà ṣe àpàtẹnujẹ́wọ́ ní iléeṣẹ́ NSCDC ti Àbújá. Ó sọ pé ọmọ náà Ushafa Tali jẹ́ ọmọ òun tí ọjọ́ orí rẹ̀ sì jẹ́ ọdún 6. Tali ní òun jẹ́ bàbá ọmọ 6 tí òun sì pa ọkàn òun pọ̀ láti ta ọ̀kan nínú àwọn ọmọ náà kí òun lè rí owó fi tọ́jú àwọn yòókù àti àwọn ẹbí òun. Ó ní látàrí bí gbogbo nǹkan ṣe le tí kò sì sí owó ló jẹ́ kí òun wá ọ̀nà láti lè tọ́ àwọn tó kù. Iléeṣẹ́ ọlọ́pàá ti mú ọlọ́pàá kan látàrí pé ó ń gba owó lọ́wọ́ akẹ́kọ̀ọ́ fásitì kan ní ìpínlẹ̀ Ògùn.
iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn sọ pé ọ̀kan lára àwọn ọlọ́pàá tí ó ṣiṣẹ́ ní ẹ̀ka náà ni wọ́n ń rí nínú fọ́nrán kan pé ó ń gba owó lọ́wọ́ àwọn onímọ́tò níbi tí wọ́n ti ń yẹ ọkọ̀ wò ní ọwọ́ ti tẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí alukoro fún wọn SP Ọmọlọ́lá Odùtọ́lá ní wọ́n rí nínú fọ́nrán kan tí ó ti ń gba owó lọ́wọ́ akẹ́kọ̀ọ́ Táyé Ṣọ́lárin yunifásitì tó wà ní Ìjagun ní agbègbè kan ní Ìjẹ̀bú-Òde. Odùtọ́lá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ṣiṣẹ́ lórí ẹ̀sùn yìí tí ó wá láti ọ̀dọ̀ Ṣóyẹmí Fúnmilọ́lá ní ọjọ́ 3 oṣù kìíní ọdún 2024. Ó ní lórí ìṣẹ̀lẹ̀ yìí ni ìwádìí ti wáyé láti ọ̀dọ̀ State Criminal Investigation Department tí wọ́n sì rí pé ọlọ́pàá náà jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ipò rìpẹ́tọ̀ àti fáìlì ni wọ́n ti gbà tí wọ́n sì ti fún un ní ìwé ìbéèrè ìyẹn query láti dáhùn gẹ́gẹ́ bí àṣẹ tó wá láti ọ̀dọ̀ kọmíṣánná fún ọlọ́pàá Alámùtù Abíọ́dún tí wọ́n sì ní wọ́n ti gba owó tó gbà náà padà lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì fi pamọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí. Àwọn agbésùmọ̀mí kọlu ilé ìgbé àwọn ọmọ ológun ní ìpínlẹ̀ Katsina wọ́n sì jó àwọn ọkọ̀ níná. Àwọn ikọ̀ agbésùmọ̀mí tí wọ́n dìhámọ́ra pẹ̀lú àwọn nǹkan ìjà ni wọ́n kọlu ilé ìgbé àwọn ọmọ ológun tó wà ní abúlé Nàbútà níjọba ìbílẹ̀ Batsari. Gẹ́gẹ́ bí olùgbé kan ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní alẹ́ ní nǹkan bíi aago 11 ààbọ̀ níbi tí àwọn gídígbòǹkú náà ti dìhámọ́ra ogun wá bá wọn tí wọ́n ní àwọn agbésùmọ̀mí náà tẹ̀síwájú lẹ́yìn tí wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ ní ọgbà àwọn ọmọ ológun. Wọ́n wọ agbègbè Nàbútà níbi tí wọ́n ti kó ilé ṣọ́ọ̀bù tí wọ́n sì kó oríṣiríṣi dúkìá tó jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà lọ. Lásìkò ìròyìn yìí àwọn ẹ̀ṣọ́ aláàbò kò tí ì fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àìbalẹ̀ àti ìpòrúru ọkàn wà fún àwọn ènìyàn bí ìbúgbàmù ṣe ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. Àwọn ènìyàn tí kò níye ni wọ́n farapa látàrí ìbúgbàmù kan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. Ìròyìn tó jáde sọ pé kò dín ní 20 ilé tó bàjẹ́ látàrí ìbúgbàmù tí ó ṣẹlẹ̀ ní Bódìjà Housing Estate ní Ìbàdàn. Ìròyìn ní àwọn tó farapa ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ Ọ̀gbẹ́ni Bọ̀dé tí ó lọ ṣàbẹ̀wò sí àdúgbò náà lẹ́yìn ìṣẹ́jú mélòó kan ní tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sọ pé ó lé ní 20 ilé tí ìṣẹ̀lẹ̀ náà bàjẹ́ gidi gan. Nígbà tí ìròyìn yìí jáde ó lé ní 20 ilé tí ìṣẹ̀lẹ̀ náà bàjẹ́ gidigidi gan. Àwọn elétò ààbò ti gba ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ó ti ṣẹlẹ̀ kan. Oníjù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi ni Olúwa Funmilayo Adesewo. Káfíńrè pàdé o.